Germany-based Yoruba man has narrated how he narrowly escaped being jailed unjustly in Murtala Mohammed Airport, Ikeja, Lagos. According to him, he arrived at Murtala International Airport with his luggages only to realize one was missing. The management of the flight he boarded, Turkish Airways, assured him that his luggage would be found. On hearing that, he left for home only to be called at midnight around 1 a.m. that his luggage had been found. This was rather suspicious and dangerous for him to leave the house for the airport at such an ungodly hour. Instead, he went to the airport the next morning at noon only to get the wrong luggage but with his tag. How was that possible? He got so confused whilst trying to fathom the situation, he got surrounded by NDLEA who wanted to get him arrested. Hear his story to get full details. The program is a live story mo sọ fún yín. I'm going sir. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ní ìgbà tí mo dé Èkó Murtala Airport ẹ̀bá ẹ̀mẹ́ta mo sọ. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé báàgì mi tí mo gbé kúrò mo wá kan tí mi rí o. The biggest one nǹkan tí yàrá mi kí n kó fún family òun àwa báàgì yẹn àárẹ̀ òun. Turkish Air ni wọ́n bá ṣe kí ni wọ́n bá gbé ìyẹn àwọn Turkish Air wọ́n ṣàní gbòkè tó bá di second day àwọn àwa báàgì yẹn kì í má bínú ok kò sí wàhálà wọ́n ṣàfún mi ní brush kọ̀ọ̀kan ẹ̀gẹ́ mi mo ti dé Ìkẹjà nílé ọ̀dọ̀ mi ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n bá pè mí ní nǹkan bí aago kan àbọ̀ lóru pé kí n máa bọ̀ pé àwọn ti rí báàgì mi 1:30 lóru kẹ̀ náà 2:30 lóru mo ní no mi lè lọ sí anywhere mọ́ mo sorry màá wá ní àárọ̀ ọjọ́ kejì ó bá dín nǹkan bíi 12 lọ́sùn mo bá lọ sí Nigeria airport mo ṣe dé Nigeria airport mo lọ sí cargo department ọ̀nàkó báàgì mi ni mo fẹ́ wá gbà wọ́n pè mí lánàá ni o ǹjẹ́ jẹ́ nǹkan bá dé wọn ní báàgì mi nìyẹn báàgì mi kọ́ rèé náà báàgì mi kọ́ rèé èmi kọ́ mo ní báàgì yìí kí n tó mọ nǹkan tó ṣe mo ti rí àwọn NDLA mo ti rí custom mo ti rí mobile mo ti rí àwọn SS wọ́n ti sọ̀rọ̀ àdìmá kí ló dé mo ṣàgbọ́ tí yẹn dà pé kẹ́yìn wọ̀láì wọ́n dẹ̀ Bọ́bọ́lọ́lá ni Bọ́bọ́lọ́lá bàyí bàbá wọ̀láì but this man mo ṣà ń sọ lábẹ́lẹ̀ pé náà ẹni ó tí o ẹgẹ́ mi ó tí o wọ́n ẹ̀yìn ṣe fa ẹ̀yìn kí ló ń ṣe kò sí táàgì lára báàgì kẹ́ ẹ tó bọ̀dì. àní táàgì tí mo gbé kúrò ní Germany tórúkọ mi wà ń bẹ̀ òun náà lẹ̀ mọ́ báàgì tí ì ṣe báàgì mi. Kí ni mo fẹ́ fi wẹ̀ mọ́? Wọ́n bá ní gbé báàgì mo ní báàgì mi kọ́ rèé ní ìkànnà Haúsá yẹn wá sọ fún mi pé báàgì mi kọ́ orúkọ mi ló wà ń bẹ̀ yìí náà kí n mú pálí mi wá mo bá fi pálí mi wọ́n kí n má kọ́ ti má fa ọ̀rọ̀ gùn ṣé ń gbọ́ mi ǹjẹ́ jẹ́ mọ̀ ẹ́ pé Ọlọ́run Olódùmarè ló yọ mí àtòrí bàbá mi àti ìyá mi ẹ̀wọ̀n ni ìbá wà lẹ́ni o wọ́n bá ṣí báàgì yẹn bèbè kí ló wà nù báàgì ẹrù ló wà nù báàgì o ẹrù ló wà nù báàgì o ẹrù ló wà nù báàgì mo bá lọ sí Turkish Air mo bá bẹ̀ sí ní máa ṣe wádà pé ó ní irú mi kẹ̀ pé kí ni evidence pé mi kọ́ mo dé báàgì mo bá rántí mo ya fọ́tò báàgì mi kúrò ní Dusseldorf airport ó ní ọ̀dà mo bá fi wọ́n ṣé ń gbọ́ mi mo bá fi wọ́n mo bá ní yes o this is not the bag o ó rí date ó rí everything wọ́n pe máa kan wá máa yẹn bẹ̀ sí ń wò ó tò kìí ṣòro wọn ọ̀sán gangan ló ti yẹ mẹ́yẹn kánò òru ni wọ́n lè ṣe irú alẹ́ tí mo dán ní padà ní kánò kẹ́ni ó lè dín nǹkan míì wọ́n bá ṣe kí wọ́n ṣáà yẹ̀wò títí mẹ́rin padà pé ó ní Mr. Bọ́lá congratulation orí ìyá ẹ wà lẹ́yìn ẹ ó ní òkú ní kí n lọ sí Turkish Air kí n lọ declare lost luggage mo bá lọ síbẹ̀ mo bá bẹ̀ sí ń bá wọn fa wàhálà ọdún àlẹ́ ẹ̀ ní wọ́n sọ damage o mo bá sọ fáwọn tí mo bàbá bá sanjọ́ wọ́n bá wọn fa wàhálà tó ní agbára sà
àṣẹ ni máa kan lára àwọn Haúsá wọ́n dà pé kí n jọ kí n bá òun sọ fún torí ìyá òun Yorùbá ni ìyá òun tó bí òun Yorùbá ni pé kí n jọ kí n bá òun sọ fún àwọn ọmọ Yorùbá tó bá ń bọ̀ ń lé kó wọ́n jọ kó máa ya fọ́tò báàgì wọn pé àìmọye èèyàn báyìí tó ti wà lẹ́wọ̀n àbí tó máa ní kó padà wá lóru òru yẹn wọ́n ti gbé lọ nìyẹn o ọ̀ọ́ ẹlòmíì akọ̀wà ọ̀rì pé kó náà tẹ̀ gbé báàgì ẹlòmíì ó ti yín mẹ́yẹn agbé báàgì ẹlòmíì báyìí wọ́n á kọ̀ padànù ni ọ̀ tó máa ń bọ̀ lóru yẹn wọ́n fi pàbúrò ló ti wá ẹ̀jẹ̀ mi wọ́n á kọ̀ padànù ni. bẹ́ẹ̀ ni o ó máa yẹ mo fa tó dùn mí fún irú èèyàn báyìí o ó dùn mí fún màtí mo tẹ̀ ń ṣe ṣó